Mo kí wa lọ́kùnrin àti lóbìnrin láyèékáyè tẹ́ ẹ ti ń gbọ́ mi. Èmi ọmọ yín náà ni o, Ọmọ́wùmí Alágbo Ìwòsàn. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún yín lórí péèjì mi pé kẹ́ máa follow mi, kẹ́ máa like, kẹ́ máa comment, kẹ́ máa bá mi share rẹ̀ kó lè go viral, kó lè sọ ọmọ aráyé lóore. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi share program mi, gbogbo ẹ̀yin tẹ́ ń comment, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń dẹ̀ ń like ẹ̀. Mo ṣe ládùúrà fún yín wípé iná ò ní tán ní ọwọ́ yín ní agbára Ọlọ́run. Ọwọ́ tẹ́ bá mi fi share rẹ̀ ẹ̀ ní fi share ikú ní agbára Ọlọ́run. Ẹ wò ó, láì ní fi àkókò ṣòfò, àǹfààní tí mo tún mú wá fún yín lénìí tí mo fẹ́ jẹ́ kẹ́ ẹ ṣe, àǹfààní tó dájú ni, àǹfààní tó confirm tán pátápátá. Mo máa ń sọ fún yín wípé kò sí iṣẹ́ tí mo fi síta fún yín tí ò rí bẹ́ẹ̀, torí mo máa ń fẹ́ ṣiṣẹ́ fún yàn kó rí bẹ́ẹ̀, kó rí gbígbàdúrà kí n tó fi síta fún yín. Torí mi ì ní jẹ́ kẹ́ ẹ waste time yín, kẹ́ ẹ dẹ̀ tún waste owó yín kí nǹkan yẹn má wá rí bẹ́ẹ̀, mi ì ní ṣe. Kàkà bẹ́ẹ̀ mi ìyá ní fi iṣẹ́ síta fún yín ni. Tó bá wá rí bẹ́ẹ̀, kí ni àǹfààní náà? Aṣẹ́ta, back to sender ni, ìṣọ́ra ni. Iṣẹ́ yìí, tí èèyàn bá lo iṣẹ́ yìí tó wà ní ara, tí èèyàn bá ń pe orí ẹ̀ láì dá, nǹkan máa ṣe, ibi máa padà sórí oníbi, àṣàsí máa padà sórí alásàsí. Torí tí òjòjò bá ń ṣe àdán, ẹgbẹẹgbẹ̀rún ẹyẹ òǹbẹ̀ ló máa ń gba kú ẹ̀ kú. Nínú ọdún yìí, gbogbo àwọn ọ̀tá wa pátápátá wọn ò gbà kú wa kú ni ní agbára Ọlọ́run. Tó bá wá rí bẹ́ẹ̀, kí ni nǹkan tẹ́ máa lọ bá mi wá? Ẹ lọ bá mi wá orí ọká tó ní sìgá lẹ́nu. Kẹ́ wá lọ bá mi wá àkekèé tó pé 7. Kẹ́ wá bá mi wá odidi atare kan pẹ̀lú ẹ̀. Tẹ́ bá ti rí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí mo dárúkọ yìí, ẹ wá kó sínú apẹ. Ẹ dáná sí kó jó dáadáa. Tó bá ti wá jó, ẹ dà sójú ọlọ, ẹ lọ̀. Tẹ́ bá ti lọ̀ tó kúnná dáadáa, ẹ wá sín gbẹ́rẹ́ 9 sí orí yín. Ẹ sín 9 sí àyà yín ọ̀tún, kẹ́ dẹ̀ sín 9 sí ẹ̀yìn yín òsì. Èyí tó bá wá kù, ẹ fi omi lo ìyókù ní ẹsẹ̀kẹsẹ̀. Mo búra fún yín pẹ̀lú orúkọ Ọlọ́run Billahi Al-Azim. Ẹni tó bá lo iṣẹ́ yìí, ẹni tó bá perí rẹ̀ ní aburú, wàláì ẹ̀ńtọ̀ ń lọ nìyẹn. Ẹ gbìyànjú kẹ́ ẹ ṣe. Ẹ má fojú kéré ẹ o. Ẹ má fi ojú kéré ẹ. Ẹ gbìyànjú kẹ́ ẹ ṣe. Ní agbára Ọlọ́run, gbogbo àwọn ọ̀tá yín wọn ò gbà kú yín kú ni ní agbára tọlọ́run. Tí a bá wá rí ẹnikẹ́ni tó ní ìbéèrè àbí àlàyé àbí nǹkan míì tó ń ṣe lágọ̀ọ́ ara àbó ní ìlera kan sí mi, ó lè pè mí sórí nọ́mbà mi 080 73 43 3043. Lẹ́ẹ̀kan sí 080 73 43 3043. Ẹ tún máa fojú sọ́nà fún egbògi mìíràn.